Ikú òmẹ́ni àbàpáláyé o òjòrò dẹ̀dẹ̀ kò mẹ́ni ọwọ́ o. Èyí ni March 7, 2023. Ìràwọ̀ kan já, ògbóǹtarìgì eléré orí ìtàgé tí gbogbo àwa yìí tá a dàgbà bá lẹ́nu pé amúlùúdùn ni. Bàbá Òjó Awóṣafẹ́, popularly known as FADEYI Olorò. Bàbá ti filẹ̀ ṣaṣọ bóra. FADEYI Olorò ti dágbére fáyé kó dìgbà. FADEYI Olorò ti fáyé sílẹ̀. Wọ́n ti participate nínú many films bí Àrélù, Kòtò kíní kan whatever. He participated in many, especially Àrélù. Bàbá àwòrò ń òwòrò mọ́. Ayé ń lọ à ń tọ̀. Wọ́n ká máa ṣe bí ẹni tí ò ní di ọ̀la. Bàbá àwòrò ń òwòrò mọ́. Òṣàbùnmi FADEYI Olorò. Nígbà tó wà ní orí scene, kò sí tó tẹ́lẹ̀ máa ṣe lọ́wọ́. Tẹ́ ẹ bá kọ́kọ́ ti bẹ̀rẹ̀ eré Àrélù o, gbogbo wa la máa sá lọ síbẹ̀. A máa lọ wò bá FADEYI Olorò. Kò sẹ́ni tí ò ní kú. Kò sí ẹni tí oko bàbá ò ní dìgbòrò. Gbogbo ẹ̀dá tó bá ń ṣẹ̀mí láyé ló máa tọ́ ikú wò. Ká tó sọ̀rọ̀ lórí ikú bàbá FADEYI Olorò. Bàbá FADEYI Olorò, he was born in September 15, 1957 by Mr. and Mrs. Awóṣafẹ́. Bàbá FADEYI Olorò wọ́n jẹ́ ọmọ Èkìtì. May his soul rest in peace. Ọlọ́run bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Kò sẹ́ni tí ò ní kú. Bẹ́ẹ̀ bí tọ́wọ́ yìí ti consign mi ni wípé bàbá FADEYI Olorò tó kú yìí, like 2 weeks ago, ni bàbá yìí sọ pé kó má jẹ́ káwọn kú, ẹ dẹ́kun ẹ má jẹun kú, ẹ má jẹun kú. Bàbá yìí ní kí ìgbà tó bá wá kú tán, wọ́n máa ṣe befitting burial fóun. Bàbá FADEYI Olorò wọ́n wá sí online láti wá tọrọ. Tọ́wọ́ yẹn ti kàn mí lélẹ́yìí o. Wọ́n wá sórí page Pastor Freeze. Àbí kí ló mọ Pastor Freeze náà ni. Wọ́n wá tọrọ owó. Then pastor kan ó pè láti UK. Bẹ́ẹ̀ ló ní bàbá FADEYI Olorò ló need. Wọ́n láwọn need 3 million. Àtowó oògùn, àtowó ilé, àtowó àwo, àtowó gbá, àtowó kòkó bàbá aṣàsùn. Wọ́n need 3 million. Pastor yẹn dẹ̀ promise pé ó máa set gbogbo bill yẹn. If bàbá FADEYI kan sẹ́kún, wọ́n sunkún, ìgbà náà bàbá má sunkún mọ́ ẹkún ayọ̀ ní kíní kan. Now, before bàbá FADEYI Olorò wá sí online láti wá tọrọ owó, kí ni tí wọ́n ti pass through? There's one particular man, Atọ́lì, olólùfẹ́ mi, kíní kan, láyé Yẹmí my lover. Bàbá yẹn náà tọrọ ní. Bàbá kan náà, bàbá gbóná. Òun náà tọrọ ní. Ṣé ẹ̀yin onítíátà yìí, ṣé ẹ ò lè jà fún ẹ̀tọ́ yín lọ́wọ́ ìjọba ni? Àbí tó pé ẹ̀yin kan ẹ̀ ń rí jẹ nídìí mọ̀dàrú àwọn ìjọba yìí ní ò jẹ́ kẹ́ lè sọ̀rọ̀. Kí ló dé tó yẹ pé táwọn èèyàn tó ti ṣiṣẹ́, ẹ wo ìyá àbèjà ọmọ aráyé náà tí ó bá sí Pastor Gabriel Àgbàlá Ìtura àbí Àgbàlá whatever, tí ó bá sí pastor yẹn náà tó dìde fún ìyá àbèjà ọmọ aráyé wọ́n ní Fọlúkẹ́ Dáramọ́lá náà try o. But ṣé ẹ lè organize láàrin ara yín ni wípé àwọn àgbààgbà yín kẹ́ máa fún wọn ní pension,
àwọn ìyá yìí àwọn bàbá yìí ni most yín wò tẹ́ fi ń ṣe tíátà do àmọ́ pé àìmọye yín ò ní o fake life lẹ́ ń lò o àmọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ẹ lè bá ìjọba sọ̀rọ̀ ni ṣé bẹ́ẹ̀ súnmọ́ wọn ìkà níyìn ṣé ẹ lè bá wílẹ̀ lọ sílùú òyìnbó ẹ lè bá ìjọba sọ pé ìjọba o àwọn tó bá tẹ̀ ti 60 o kí lè máa ṣe fún wọn ká tó lè campaign fún yín ẹ lè sọ ni ẹ mọ̀ sọ ìkà níyìn gbogbo ẹ̀dá tó bá ti níkà mẹ́wàá á padà fi mẹ́sàn ṣe rẹ̀ nígbà tí àwọn bàbá Fádèyí Olóró tí wọ́n ń ta tí wọ́n ń gbóná wọ́n mọ̀ pé ìgbẹ̀yìn máa padà rí báyìí tó láwọn báyìí wọ́n ṣe iṣẹ́ yet ààrẹ tó dìde fún wọn wípé ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì tá fẹ́ máa campaign fún yìí every 4 years kí ká máa campaign fún yìí ẹ bá wa ṣe hospital tó bá jẹ́ public hospital tí àwọn èèyàn tí wọ́n á lè máa lọ láti máa gba medication ǹjẹ́ ẹ ní ṣe bẹ́ẹ̀ ni ibi ní at 60 táwọn èèyàn bá ti wá sick bá Fádèyí Olóró tó pé wọ́n jẹ́ actor ni o láṣẹ́rin o àìmọye tí ò ń ṣe actor tí ò ń ṣe actress tó jẹ́ pé orí ara ẹ̀ náà wà senior citizen náà kún wọn níbi bíi tó bá ti dàgbà 60 and above senior citizen ni ẹ wàá ní àwọn nǹkan tó máa benefit lọ́dọ̀ ìjọba why tí àwọn ìjọba Nàìjíríà tí wọn ò ṣe bẹ́ẹ̀ fún àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àgbààgbà ilẹ̀ Ìgbò àti àgbààgbà ilẹ̀ Haúsá kí ló dé tí àwọn àgbà wa tó máa fi ọmọ àárọ̀ ṣiṣẹ́ wọ́n á fi ọ̀sán ṣiṣẹ́ ṣùgbọ́n alẹ́ máa fi tọrọ bárà ni bẹ̀tọ́ pé nǹkan ti wà opportune kí ẹ nípa àwọn tó kù but you will still go and campaign for them after 4 years ẹni tí ò tí kú ò lè fi wèrè ṣe yẹ̀yẹ́ o káwọn bá Fádèyí Olóró ló délé ni àmọ́ tẹni tó ń bọ̀ lọ́la o tó ń bá ṣí fún ọba Fádèyí Olóró pé Fádèyí Olóró wà padà tọrọ lórí Facebook wọ́n á jiyàn àwọn náà rò bẹ́ẹ̀ èyí tẹ́ ẹ̀ tí kù tẹ́ ẹ̀ tí ìdàgbà mi ò tọrọ kẹ́ ẹ tọrọ fún jẹ padà nígbẹ̀yìn ayé yìí o torí mi náà tọrọ ẹ̀ fúnra mi ṣùgbọ́n kókó kékeré la báyìí láti máa ń pa ẹ̀ka ìrókò tó bá dàgbà tán olúwẹ̀rẹ̀ àgbẹ̀bọ̀ wáyé tí gbogbo yóò dìde kẹ́ pa ẹ̀ka ìrókò àwọn olóṣèlú yìí kẹ́ sọ òótọ́ fún wọn wípé ẹ̀yin olóṣèlú yìí ṣe bẹ́yìn lọ sílùú òyìnbó ẹ̀ ń lọ gba medical treatment ẹ̀ dẹ̀ mọ̀ kan tí wọ́n pè ní senior citizen nílùú òyìnbó ẹ mọ̀ bí àwọn òyìnbó ṣe ń operate owó dẹ̀ wà nílùú wa tabaka bẹ́ẹ̀ fún yín ní 4 years eléyìí o tí ẹ ṣe public health care tí ẹ ìṣọ́ àwọn ìyá wa bàbá wa tí ò sí free health care fún wọn free medical care fún wọn next 4 years ní campaign fún yín why tẹ́ kan nípa fún wọn why tẹ́ mú ní dandan fún wọn tampa antp kíní kan ttp nollywood sakawood yẹyẹbrítì táwọn ṣe ń pè ní yẹyẹbrítì nìyẹn you guys supposed to be the microphone of the people, the voice of the voiceless. That is why people refer to you as yẹyẹbritis. Now we lost OJU AWON Baba Fádèyí Olóró, we lost that one again. Kò sẹ́ni tí ò ní kú o, I know. But tí kú bá dé kíyàn kú kíyàn lọ. Baba Fádèyí Olóró dàbí ẹni tí Boko Haram pa ni àbí tí kidnapper pa tí ò ní rí justice. Ẹni tí kidnapper pa wàhálà òun náà kú ni. Àìní rí justice ló máa dùn nínú sàréè. Bàbá òjò arówó ṣafẹ́ máa wò pé lóòótọ́ àwọn kú. But justice tí ò ní sí fún wọn ní wípé ìjọba àti ẹ̀yin colleagues tí wọ́n lè pa wọ́n. And nobody will arrest you for that. Nobody will prosecute you for that. Gbogbo yín cabals.
gbogbo yín lẹ lọ́wọ́ ńbẹ gbogbo yín lẹ lọ́wọ́ ńbẹ bí Nàìjíríà ṣe bàjẹ́ ANTP náà lọ́wọ́ ńbẹ Tampa ẹ̀yin náà lọ́wọ́ ńbẹ gbogbo ngutẹ ńjẹ ẹ lọ́wọ́ ńbẹ actresses ẹ lọ́wọ́ ńbẹ ẹ̀yin actors ẹ lọ́wọ́ ńbẹ bí Nàìjíríà ṣe bàjẹ́ gbogbo yín lẹ lọ́wọ́ ńbẹ gbogbo yín lẹ lọ́wọ́ ńbẹ. Àwọn people ká tiẹ̀ ní ṣingọ́ọ̀mù wà létí wọn tí wọ́n ti di wọ́n ti gé etí wọn lọ wọn ò gbọ́ nǹkan kan mọ́. Why? Tí ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ wọn tí ẹ lè gbé ẹnu sí wọn létí bí Ìyanu network kẹ́ máa pariwo fún wọn pé ẹ bá wa ṣe healthcare ẹ ṣe healthcare medical healthcare general hospital tó wà ẹ kó oògùn sí ẹ kó oògùn sí ẹ kó oògùn sí doctor tó bá jí oògùn tà nurse tó bá jí oògùn tà ẹ rán lọ sẹ́wọ̀n ẹ rán lọ sẹ́wọ̀n ẹ rán lọ sẹ́wọ̀n ẹ prosecute ẹ after 60 years ẹ ṣe káwọn èèyàn máa gba free medical care káwọn èèyàn máa gba free medical care ṣówó yẹn ò sí Nàìjíríà owó yẹn wà ṣùgbọ́n wọ́n fi ń rán èèyàn olè jàgùdà bàráwò bá ń sáì wọ́n fi ń rán yín lọ sí Dubai wọ́n fi ń rán yín lọ sí America wọ́n fi ń rán yín lọ sí Europe ẹ lọ ń ṣe tọ̀ ẹ enjoy what goes around it surely comes around. Ebi ki star mi ni mo ń lò ogo mi ni mo ń lò àní ẹ má lògo Ọlọ́run ló máa ń fún yàn lógo wàláì Ọlọ́run tó fún yín náà gbowó tẹ́ bá wí oògùn lẹ ṣe débẹ̀ àwọn ìyá mi àwọn kan wọ ìṣẹ́jú tí yín lọ Ọlọ́run bá mọ̀ tí wọn ò dẹ̀ ta sánsán kódà kò ta sánsán fún wọn ó tún ń yẹ̀ fún wọn ni. Now tell me oògùn kí ni wọ́n ṣe tó ṣe pé oògùn tó ṣe ló fún ẹ ní star àbí iṣẹ́ tó ṣe àwọn èmi mo mọ act mo mọ ṣe kíníkan àwọn bàbá Fádèyí Olóró nígbà táwọn act lọ́wọ́ kò sẹ́ni tó bá wọn dù ẹ̀yin tí kan ní bá act bá wo fíìmù kan ta ló wà ńbẹ̀ wo de bá bá mi fi mí sí ẹ̀yin pín ògo lónìí àwọn bàbá Fádèyí Olóró kò sẹ́ni tó bá wọn drag ògo ńgbà yẹn yet alẹ́ wo bàbá Fádèyí Olóró is 64. He was born in September 15, 1957. So he's not even 65 yet. Bàbá Fádèyí Olóró ọ̀sán ló ṣì wà. Tí ó bá sí ààrẹ, Fádèyí Olóró sì lè lo ọmọbìnrin ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge, ó sì lè lógbó. Ṣùgbọ́n ọkùnrin ni wọ́n. Kí ló dé ṣe yamayama? Ẹ̀yin actors ẹ̀yin actresses kí ló tẹ̀lé so tọrọ you wine and dine together with these governors. Most ni wọ́n ń jí owó sákàǹtì ni o àmọ́ o a ṣe bí ẹni pé àmọ́ ni o a fi gbígbọ́ ṣaláì gbọ́ ni o wàláì a fi rírí ṣaláì rí ni. business tẹ̀ báyọ̀ dàpọ̀ closeness tẹ̀ ti jọ ní ẹ̀ ń wọ ọ́fíìsì wọn kó dẹ̀ ń wọ yàrá mi inú wọn inner room wọn tẹ́ ẹ ní tẹ́ fi ń wọ inner room pẹ̀lú wọn tọ́jọ́ kọ́ ni pé fẹ́ lọ bá yín sùn àbẹ́ lọ bá wọn sùn wọn tẹ́ ní tẹ́ fi jókòó one on one pẹ̀lú wọn tó bá yẹ pé ògo náà lọ́lọ́run fún yín talent náà lọ́lọ́run fún yín tí wọ́n fi lè invite sí ọ́fíìsì wọn tẹ́ fi lè ń pàdé lóòtẹ́ẹ̀lì tẹ́ fi lè ń pàdé ní party tẹ́ fi jókòó one on one tẹ́ fi ní nọ́mbà wọn lọ́wọ́ ẹ ṣe try kẹ́ lo ògo yẹn ẹ ṣe try kẹ́ lo star yẹn to speak to these people. Yorubawuyi èèyàn mélòó ló ń wò mí ẹ bá mi share o ẹ bá mi pín o tẹ́yin bá ṣe show share nìkan bá yín share because people will share it if you kẹjọ kò kẹ máa wúkọ lásán báyìí àwọn èèyàn máa share ẹ bóyá ẹ ló wá intoxicate yín ló pa yín bí ọtí lẹ́ṣẹ̀ wo pé mo sọ̀rọ̀ mi ò sọ̀rọ̀ àwọn èèyàn máa share ẹ lẹ ṣe kí ẹ láti sọ òótọ́ ọ̀rọ̀. What if tẹ́ bá ní party ṣe tẹ́ invite wọn àbí àwọn ní party ṣe wọ́n invite yín àbí business náà ló dà yín pọ̀
What if tẹ́ bá jókòó tí wọ́n pé governor of Lagos State Babájídé Sanwó-Olú mo bá campaign fún yín last 4 years. Èmi ò ní campaign fún yín next year yìí o, àbí next year tó ń bọ̀ o. After your 4 years, ṣé mo pọ́dún kìíní lè ṣì ń lò lọ yìí. Tí ẹ bá ṣe hospital, tí àwọn èèyàn tó máa rí lò lọ́fẹ̀ẹ́, next 4 years èmi ò ní campaign fún yín o. Why tẹ́ máa rán wọn létí? Kẹ́ṣẹ́ ní kankan la máa rán fáadití. Why tẹ́ máa pè wọ́n ṣàkíyèsí? Àbí ẹ mọ̀ pé kò sure fún yín pé tó máa ń jẹ ìyà ẹ ní bá wọn jẹ ńbẹ̀. Ẹ mọ̀ ṣá. Ó sure bàjẹ́. Ibo táwọn olóṣèlú bá ń jẹ ìyà, ó possible kẹ́ bá wọn jẹ ńbẹ̀. Nítorí pé ẹ̀yin lẹ súnmọ́ wọn. Lẹ́kọ̀ọ́ lẹ sọ òótọ́ fún wọn. Ẹ̀yin ló yẹ kẹ́ jẹ́ agbẹnusọ àwa tálíkà. Àwa kò lénìyàn. Àwa ọmọ kò jẹ́ nǹkan kan. Bí ẹ tẹ́ bá jẹ́ agbẹnusọ wa, bóyá bàbá Fádèyí Olóró wọ́n lè má kú nísìn. Ẹni tí kú pa ò pọ̀. Bí ẹni tí àrítọ́jú pa. Àrítọ́jú, ebi, iṣẹ́, ìyà, tòun ìrònú pẹ̀lú tó pa bàbá Fádèyí Olóró. And what will we come here and tell us because he's a Muslim? Inna lillahi wa inna ilayhi raji'un. Ọ̀dọ̀ Ọlọ́run láti wá, ọ̀dọ̀ ẹ̀ la máa padà sí. If that should be the case, Saudi Arabia kò yẹ kí wọ́n ní hospital rárá. Kò yẹ kí Saudi ní hospital. Ó yẹ kó believe pé tó bá ti kú, inna lillahi wa inna ilayhi raji'un. Ọ̀dọ̀ Ọlọ́run láti wá, ọ̀dọ̀ Ọlọ́run la máa padà sí. But Saudi hospital fún àwọn èèyàn tí wọn tó bá sick, wọ́n á ní kó lọ sí hospital, wọ́n lọ gba medical care, wọ́n lè fàdúrà àti Ọlọ́run á fún wọn lálàáfíà. Mo mọ̀ tó bá pé Christian náà ni bàbá Fádèyí is a Muslim, he was a Muslim. Tó bá pé Christian ni àwọn oníṣọ́ọ̀ṣì náà máa dé pé máa sùn láyà Olúwa rẹ, a fẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù, súnre súnre súnre. Gbogbo èèyàn ló ń sùn láyà Jésù. Ṣé àyà Jésù náà ò ní yọ kókó? Tó bá pé Jésù gbà kí everybody máa sùn láyà hàn, bẹ́ẹ̀ ṣe ń fi ẹ̀sìn tàn wá. Kò yẹ kó sí hospital ní Jerusalem tàbí Israel. Israel and Jerusalem wọ́n kọ́ big hospital síbẹ̀. Táwọn èèyàn wọn bá sick, hospital yẹn náà máa lọ. Ètò lọ́dọ̀ tiwa, súnre súnre súnre, a fẹ́ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù, súnre súnre. How long lẹ́yìn máa súnre? Máa ṣe. I know. Ẹ máa sin bàbá OJU Awóṣafẹ́, ẹ máa sin dáadáa. Kódà ẹ máa gba ọ́ọ̀lù níbi tẹ́ ẹ̀ lójú tìde. Bẹ́ẹ̀ dẹ̀ gba ọ́ọ̀lù náà ẹ lọ sọ́dọ̀ àwọn ọmọ ẹ̀. Ṣáwọn náà ní bùkátà tí wá ní, ṣe bá ti help wọn, jẹ́ ẹ̀ tó rẹ̀ wọ́n, mo fún wọn $1,000, mo fún wọn ní kíní kan 1,000, mo fún wọn ní kíní kan. You will say that. Ìyẹn náà ń bá yín sọ. Ìyẹn kan náà ń bá yín sọ. Tí government bá ṣe public hospital, àwọn senior citizens tí wọ́n ní free medical care àtàwọn ọmọ kéékèèké, do you think bàbá Fádèyí Olóró ó máa kú untimely death tó kú yẹn? Stop saying he's destined to die at that time. Even if he's destined to die at 64. Not in that condition. Not in that way. Yes, anybody might put at any time. But mind you, Nigeria is killing Nigerians. Nigeria ó pa àwọn ọmọ Nigeria. Nítorí pé àwọn Nigeria kan wọ́n apá kan ga jù kan lọ láyé àfi tó bá gorí ebè. Nítorí pé àwọn ọmọ Nigeria kan apá wo tí wọ́n ti gorí ebè, wọ́n ti ga jù àwọn tó wà nsàlẹ̀ lọ. Àwọn kan ti gàkàbà, wọ́n ti yẹ ládà.
not for Baba Fadeyi Oloro nìkan tí wọ́n bá ṣe hospital tó jẹ́ public hospital ǹjẹ́ yóò mọ̀ wípé aráàlú lára àwọn tí wọ́n fowó ra kẹsẹ̀tì tí wọ́n fi ń wò yìí tẹ́ ẹ̀ ń gbé ṣò lọ sí sinimá tí wọ́n lọ ń wò yín sinimá ìjẹ́ mọ̀ pé lára wọn náà máa benefit inú wọn máa dùn wọ́n máa ṣàdúrà fún yín ẹ mọ̀ àbó ṣe rí nìyẹn ọlá ìbò ṣe rí nìyẹn àwọn èèyàn á ṣàdúrà fún yín kódà bí wọn ò sọ síta ìṣẹ̀dá wọn á ṣàdúrà fún yín. Stop saying iná líláì wà iná lílé òjì òun súnre súnre sùn láyà olúwa rẹ a fẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù súnre 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 èèyàn mélòó ló fẹ́ sùn kẹ́ tó bá ìjọba sọ̀rọ̀ kí wọ́n ṣe needful. Àṣírí ikú tó pa bàbá Fadeyi Oloro ó ní mo sọ fún yín yẹn. Àṣírí wípé ẹ̀yin tí ẹnu yín tọrọ ẹ̀kọ́ ẹ̀sòdítọ́ ẹ̀kọ́ ẹ̀sòdodo irú àwọn tá à ń sọ̀rọ̀ ẹ̀sìn wọn á ní má wálé o tó má wálé o máa gbé ẹ o torí àsùnmọ́ wọn àmọ́ tó pẹ́ yìí súnmọ́ wọn tẹ́ bá ń bá wọn sọ ọlọ́lẹ̀ nìkan yí padà bí wọn ò dẹ̀ yí padà pàkún ẹ̀ wọn mọ̀ kó sàkáǹtì yín mọ́ wọn ò ní kó sàkáǹtì Yorubawuyi o àkáǹtì náà ló máa kó sí àwọn insist àyìn tẹ́ jẹ́ girlfriend wọn tẹ́ bá ti wọlé pẹ̀lú wọn tẹ́ fọwọ́ pa wọn lórí tẹ́ fọwọ́ pa wọn lọ́rùn ẹ̀rọ ti máa sọ fún wọn pé my love my darling my sweetie my baby bombo my kulikuli my donkwa my tom tom my buttermeat ẹ máa rántí sọ fún wọn wípé kí wọ́n tọ́jú aráàlú Ọlọ́run tó yàn wọ́n lólórí torí àwọn tó wà lẹ́yìn ni Ọlọ́run tó ṣe wọ́n ní tó lólówó torí àwa tálíkà ni ẹ máa rántí sọ fún wọn ẹ máa rántí já wọn sí kẹ́yìn náà lè bàbá ẹ̀san tí yín níbi tẹ́ fi sí àbọ̀ ń bọ̀ wá bóníṣẹ́ o wà láàyè àbọ̀ ń bọ̀ wá bóníṣẹ́ àbọ̀ ń bọ̀ wá bóníṣẹ́ o tàláyì àbọ̀ ń bọ̀ wá bóníṣẹ́ ìwọ̀nba tí mo lè sọ èmi ń sọ wá bẹ̀rù ẹ níbodè o má bà tèmi níbodè o olè ò lè gbé olè ò lè gbé o abẹ̀rù wa níbodè o a máa bá ẹrù wa níbodè olè ò ní gbé. You're supposed to be the mouthpiece of the people, the voice of the voiceless, the loudspeaker of the poor masses. They made you what you are today. Yes. The poor masses made you what you are today. Pẹ̀lú àìríjà àrímú wọn, wọ́n tún ra data, wọ́n wá wò yín lórí Instagram, wọ́n lọ wò yín lórí YouTube, wọ́n wá wò yín lórí Facebook. Ẹ ṣe bó fi jáde, wọ́n lọ wò. They made you what you are today. And if you can't speak for them, ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn. Yes. If you cannot speak for them, if you cannot speak on their behalf, fún àwọn tẹ́ súnmọ́, nígbà tẹ́ di start tán, ìgbà tẹ́ wà ńlẹ̀lẹ̀, ẹ mọ governor o, ẹ mọ senator o, ẹ mọ rep o. Ṣùgbọ́n ìgbà tẹ́ padà di start tán, lẹ mọ àwọn èèyàn. Táwa ló sọ in this time, àwọn mẹ̀kúnnù, àwọn tálíkà. Mẹ̀kúnnù tálíkà yìí, òun lè sọ̀rọ̀ fún o. You can't talk on their behalf. Kò sí wàhálà. Ọlọ́run bá tó ń ṣẹ̀dá lẹ́san. Ọba ẹlẹ́san tó mọ̀ tó ti máa san fún oníkálukú. Àkókò sọ fún wa bí iṣẹ́ ọwọ́ wa. Ẹni tí ò tí kú. Kò kú lè fi wèrè ṣe yẹ̀yẹ́. Ti Fadeyi ló délé ni. Ta la mọ̀ tẹni tó kù tó ń bọ̀ lọ́la. Kò síbi téèyàn ò tí ń kú o. Ẹ má ṣì mí gbọ́. Kò sí èjì téèyàn ò lè kú o. Ẹ má ṣì mí gbọ́. Ṣùgbọ́n kì í ṣe irú ìnira, ìrònú. Ẹlòmíì ara ní ju bàbá Fadeyi Oloro lọ pẹ̀lú àárẹ̀ tó ṣe tí wọ́n dẹ̀ ń dù tí wọ́n ṣì ń dù tí wọ́n ṣì ń dù wọ́n dù ikú ò gbẹ́bẹ̀ ni. Unlike bàbá Fadeyi Oloro
ẹni tá rẹ̀ ń ṣe tẹ́bi tún pa tí ò tún rówó ilé san ìrònú ó kún tó pa bàbá Fádèyí Olóró àṣírí kú tó pa bàbá Fádèyí Olóró ni pé ìjọba Nàìjíríà Ọlọ́run jẹ́ kẹ́yìn wọn dá iwájú tó kọjú sí Ọlọ́run jò dá ẹ̀yìn tó ń fi sílẹ̀ Ọlọ́run má jò bàjẹ́ àti ìyàwó àtọmọ náà lẹ́yìn Ọlọ́run bá wọn mú lérò fi wọn sádìjọ náà onídẹ̀ra àkókò mọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ bóyá àdùjọ náà wà bóyá àdùjọ náà ò sí bóyá paradise wà bóyá paradise ò sí àkókò mọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ a gbádùn láyé owó tó wà máa kú ẹjọ́ tí ẹ̀ sì ṣayé eré náà ìwà ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ìgbádùn pẹ̀lú ọ̀hún fún yàn ni pé o fẹ́ ná tọrọ orí ná ó rẹ àgbà tí ń dé o need the medical care o lè lọ sí hospital just walk into the hospital at the age 60 and above or as an infant and where o ti di teenager walk down to the hospital o lè gbọ́mọ lọ síbẹ̀ bàbá tó ti wọ 60 ìyá tó ti wọ 60 and above wọ́n lè lọ síbẹ̀ free medical care ìyẹn náà pè pé ìyàn rí ayé ṣe pé ìyàn rí ayé ṣe ń tán pé bẹ́ẹ̀ nìyẹn tọ́ba ráyé ṣe ó tán kọ́ ní gbogbo wa ló kára mọ́tò bẹ̀m̀bẹ̀ ká kọ́lé náà gbogbo wa ò lè jọ lọ́rọ̀ ètò ká ṣeré bò ẹ̀yin àtọ̀ dàda tẹ́sí ẹ sọ̀rọ̀ sókè ẹ súnmọ́ àwọn pípù yìí kọ́ngùn akọ́rápá yín kọ́ngùn sọ́run n tó kúkú kan ráàlú ó kúkú ń kàn yín ó kàn yín ní gímù kódà ó ń kàn yín ó ń ṣẹ̀wò mọ́ yín lára ṣùgbọ́n ẹ̀ níyà sí ẹ̀ ní dá sí torí kò tí ì kàn yín fún ara yín lọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́sàn-án wọ́n sọ ní kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ Yorubawuyi lórúkọ mi Yorubawuyi bàbá Fádèyí Olóró rèé níbi tí wọ́n ti ń kàmpéènì fún change fún ìjọba Buhari I know ìkànnì yìí ló máa introduce bàbá Fádèyí Olóró fún change and did anything change when he was there on his sick bed? Is there any change for him? Ṣáwọn people yìí ṣé wọ́n wà ńbẹ̀ fún bàbá Fádèyí Olóró when he need the change after campaigning for them? Ẹ rọrẹ o ẹ̀yin ní tíátà yìí ẹ rọrẹ o èrò báyìí ó ní ọbẹ̀ gbẹ̀gìrì o téèyàn ò bá rò bàbá Fádèyí Olóró nìyẹn campaigning for change yet worst change ni wọ́n rí kí wọ́n tó jáde láyé and nobody is saying anything. Nobody is telling these politicians that they are wicked. Nobody is there to say this to their face. Pé ìkànnì ẹni bìíní tí ń pọnmọ́ ìbàlùwẹ̀ ẹ burú ẹ níkà ẹ ìṣekúre. Nobody is there to tell them pípé àìṣe bẹ́ẹ̀. Nobody. Fádèyí Olóró ó ti dẹni ilé àbí? Okay. Kò sí wàhálà. Ọlọ́run ọba nìkan ló mẹjọ dá. Ta ni mí? Who am I to dájọ́ anybody? Èmi ọmọ ọ̀dọ̀ ìlú òyìnbó. Jẹ́ ń jókòó ara mi jẹ́. Ṣùgbọ́n Ọlọ́run ó san.